kí kálukú wá dúró látàárọ̀ títí di ìwòyí ìwà kan lẹ ní o ìwà tẹ ẹ níwọ̀n ẹ dákun ẹ mọ́ fi ilẹ̀ gbogbo ẹni tó wà láàyè yìí alifun minhum kawahidin. ẹlòmíì wọ́n máa pọ̀ ni àmọ́ ní tí èèyàn kan ó ṣe èèyàn 1000 ó máa wá dààmú káàkiri lórí rẹ̀. alifun minhum kawahidin. táàmù 1000 yẹn á ṣe pé òsì ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí wọ́n pọ̀ tí wọ́n yanjú tákàpọ̀ lásán bí ìdun èrò lásán ni wọ́n kì í ṣe èèyàn ló pọ̀ bíbá yìí o. alifun minhum kawahidin. ya ahla shamaili zailuni nawzu Muhammad wayuni Yahaya Solaty khadimukum Bukhari Solaty khadimukum min mashrabikum min madhabikum nawirti wa'il faidatikum dawama bisidil jilani la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الفتاح المنان الرزاق الرحمن الرحيم آمين. اللهم صل صلاة كاملة صلى الله عليه وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنعل به الأقد وتنفرج به الكرب صلى الله عليه وسلم وتقضى به العوائج وتنال به الرغائب وحسن الخواتم صلى الله عليه وسلم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل محلوم لك يا رب العالمين آمين. bí ìjókòó bá rí báyìí yakumullah. àdúrà ló pọ̀ jù tí a ṣe nítorí wípé àfọ̀jọ̀gbọ́n ní likulli maqamin maqal hayakumullah. wa likulli maqalu rijal wa likulli rijali haqquhu. yakumullah. gbogbo ààyè ló ní ọ̀rọ̀ tí èèyàn máa ń sọ ń bẹ̀. akramakumullah. ibi tí wọ́n ti ń ṣèkómọ téèyàn wá ń lọ sọ̀rọ̀ ọkú mbẹ́ ó súnmọ́ kọjá sí wípé àfáà náà ní mental problem ni. yakumullah. ibi téèyàn ti ń ṣe oríire báyìí ibi téèyàn ti ń ṣe nǹkan dùnnú báyìí kéèyàn máa wá lọ sọ̀rọ̀ ọ̀nà yakumullah. kéèyàn máa lọ sọ̀rọ̀ gbogbo àwọn ìran náà tí ń bẹ àwọn àyà tí ń bẹ nínú náà níjọ́ téèyàn ń ṣe dùnnú ó súnmọ́ kó yẹ kí mẹ́ndúlá ọ̀bùlágá tó ń tọ̀hún ó ti forí gbálẹ̀ rí. yakumullah. alhaja wa Muinat Awoshifila ẹ̀yin ni a ṣàdúà fún mọ́rántí àfáà wa Ibn Dureid yakumullah. tó ní annasu alifun minhumu kawahidin wa wahidun kal alfi in amru ana. الناس ألف منهم كواحد وواحد كالألف إن أمر أنا وواحد كالألف إن أمر أنا. kí n tó ṣàdúrà fún yín mo kí gbogbo àwọn èèyàn jàǹkójàǹkó tí wọ́n ń bẹ lórí ìjókòó. الناس ألف منهم كواحد. bàbá wa máa dìbò. الناس ألف. gbogbo wa ojú ayé nìkan la máa ń ṣe a kì í fẹ́ ṣẹ́yìn dáadáa. الناس ألف. tí bàbá amadibo bá wà láàyè yìí ṣéwù ẹlòmíì yóò fẹ́ di ti wèrè wọn àwa sí níjòkó wa lè ṣe ṣéwù dáadáa. الناس ألف ṣéwù rẹ منهم كواحد. ṣéwù rẹ mẹ́ta ni ẹyọ ọ̀kan ló ṣẹ̀ṣẹ̀ ṣéhun ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí i. وواحد كالألف ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí kó kilẹ̀ dáadáa. أنا wallahu ya'simuka minan nas. وواحد كالألف
لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. ìwà bàbá dáa púpọ̀ bó bá jẹ́ sí pé wọ́n máa ta ìwà ni ibi tí ìwà bàbá pọ̀ dé wọ́n bá fi open supermarket wàláì tàláì kò sí ọjà ẹni tí ó kún tó ọjà bàbá wa Mádìbò níbi tí ìwà wọn pọ̀ tó dáa dé. Adamallahu hayatahum. Ọlọ́run kí ó járí wọn pẹ́. Àmín. Bàbá wa Mẹ́kúdí. Adamallahu hayatahum. Ọlọ́run kí ó járí yín pẹ́. Àmín ya Allah. Ẹ kú àtàárọ̀. Ọlọ́run kí ó járí yín pẹ́. Àmín. Mo kí bàbá wa àfáà wa Al-Qadi. Adamallahu hayatahum. Bàbá àbèjì ó ṣe bí olówó ṣe bí ọba. Òṣàfà ṣe sànmọ́rí gbàgbé ẹ̀ bálùkàdé bá lọ́hùn búrókì ó búrókì fún wọn ni kì í ṣe gbogbo wa ló búrókì fún nínú àwọn tẹwótẹwó tí wọ́n tẹ owó tíìzì wọlé nínú wọn ni bàbá alikali wà àwọn sọ fún wọn pé búrókì èyàn ó máa ta gíní kó búrókì ńgbò lèyìn ò ní wọ́sọ kì í sì tún sọ àwọn gíní ò bá rọmọ mi yí dí kìí sọ àwọn gíní up nepa àwọn gíní tó yẹjú àwọn gẹ́sínà tó gbẹ ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́wọ́n níjó burú fún yín láéláé. Àmín. Bàbá kọ̀mándà kọ̀mándúdú kọ̀mán success kọ̀mándúnà kọ̀mán kò ní burú fún yín láéláé. Àmín. bó bá dúdú kò dúdú ká mọ̀ pé èèyàn dúdú ni ọ́ bó bá sì pupa ká mọ̀ pé èèyàn pupa ni ọ́ òun convince wa à ń rí o a tún wá ń lọ tún picture rẹ o pé ṣé ìwọ náà sì ni òun convince wa náà màláìkà gan tí ó gbòòrè wá fún ọ ti convince rẹ picture tí ń bẹ lókè lọ́dọ̀ Ọlọ́run èèyàn dúdú ni nígbà tí màláìkà ò dọ́dọ̀ rẹ pupa ló bọ̀ ó ti convince màláìkà tí ó gbòòrè wá bọ̀ àbá kọ́mọ́ dúdú disappoint wa kọ́mọ́ dúdú ti dúdú dáadáa dúdú wa ń jẹ dúdú tí ń dán dúdú kóró sí kò ní burú láéláé. Àmín. ilal amamu insha Allah. Àmín. mo kí bàbá wa Al-Qasimi ìjọba Adamallahu hayatahu. channel of success kò ní burú fún wa láéláé o. Àmín. àyè ṣẹ̀ṣẹ̀ rí wọn ká ṣẹ̀ṣẹ̀ máa wá ṣàdúà torí pé nu àdúà ni wọ́n gbogbo ẹni tí bá ń hùwà èpè táyé ń ṣàdúà fún bádùn àwọn bó tilẹ̀ wù kó pọ̀ tó èpè náà ni ó máa jẹ́ fún gbogbo ẹni tí bá sì ń hùwà àdúà tí gbogbo ayé bá ń ṣépè fún bó tilẹ̀ wù képè ń pọ̀ tó àdúà ni ó máa jẹ́ fún ọlọ́kọ̀ wọlé pé channel of success èèyàn ni wọ́n anáwó bí ẹni tẹ́wó ni wọ́n má jẹ́ dẹni tí wọ́n padà máa dáwó fún láéláé. Àmín. bó bá jẹ́ ń bẹ̀ ó yẹ kó lè ṣàmì dáadáa. Àmín. mo kí àfa wa ó kọ́ wọn ṣàmì ni ìfẹ́ ànábì ni mo fi ń dán bí kírímù lára mi ó dùn bí ìràwọ̀ ànábì kò ní burú fún yín láéláé. Àmín. àjọ pàdé ní haram wọ́n wá yin ànábì wa Muhammad fún mi. Allahu alayhi wa sallam. bí kì í bá ṣe pé àyẹ̀wò tayọ àyè tí eré yẹn ti máa wú ìbá ní kí n ná owó fún wọn àmọ́ bí eré rẹ bá fi wú ní Kaaba tó lọ́ọ́ fa dọ́là yọ ọlọ́mọdé padà fowó mọ́tò ránṣẹ́ sí ọ. àmọ́ wọ́n yin ànábì inú mi dùn ànábì náà wá ń gbè yín sínú ẹni tí mọ́kàrà kí bàbá ara òun lọ átìsì mi àtúmọ̀ ọgbà sóhun náà sì ni lásán rẹ wá pọ́n báyìí èékánná ẹlòmíì kò ní ṣe eré yóò máa sáná ni pẹ̀lú eré ànábì gbé yín o kò ní burú fún yín láéláé. Àmín. mo kí àwa òbí rere tèmi ni ìyá wa òbí rere Alhaja wa Aminatu kò ní burú fún yín láéláé Àjàó. Àmín. àpárá sí ibùdó mú yín wálẹ̀ Ọlọ́run níjó bá yín láéláé o. Àmín. alùbáríkọ̀ láwọn ẹni Ọlọ́run. Àmín. bẹ́ẹ̀ ṣe wà yín náà ló dákẹ́ wa o ní tí ó fi mú yín tí wọ́n fi máa ní sí òsì Ọlọ́run níjó bá yín láéláé o. Àmín. alùbáríkọ̀ láwọn ẹni Ọlọ́run. Àmín. Alhaja wa Muinat
Awoshifila anasu alifun minhum kawahidin. الناس ألف منهم كواحد وواحد كالألف أمر أنا وواحد كالألف أمر أنا. Alhaja wa Awoshifila. الناس ألف. Níjọ́ tí wọ́n ti bí yín lọ́lọ́run ti parí ntẹ́ jẹ́ láyé. الناس ألف. Gbogbo ẹni tí bá náwó fún yàn láyé wọn gan o. الناس ألف. Àwọn àfáà mi n ti ń kó bọ́ wọn jù láyé òun ni wípé ọgbọ́n àgbọ́njù kó o rẹ́ni tí ń fún wọn lówó kó máa ní àwọn gànámù yẹn. Ta ni gànámù? Ọpọlọ tó lówó fi rówó sọpọlọ kékeré ni ìwọ tí ń fún lówó gànámù. الناس ألف. Ẹ dákun ẹ jẹ́ máa rí Alhaja wa Awoshifila ẹjọ́ torí Ọlọ́run. Alhaja wa Awoshifila gbogbo erí tẹ erí tó pé sáàyè yìí èèyàn kan bíi 1000 ni wọ́n o. منهم كواحد. Kí n máa tẹná bọ̀ látòdìdí Èkó nítorí wípé a ìfẹ́ bàyín nínú jẹ́ májà tàn ọ́ tó owó kọ́ mọ́ àlàáfíà tá a fi náwó lókùn tá à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run. الناس ألف منهم كواحد wàwáhídùn كالألف أمر أنا Awoshifila. وواحد كالألف أمر أنا. Ìwà kan lẹ ní òun ni kálukú fi wá bá ti wá yìí kò sẹ́ni tí ò bísí. الناس ألف. Wèrè tẹ́ ẹ rí òun tẹ́ ẹ rò pé kò bísí òun náà bísí nu ayé o. Pangolo tí ń ṣàkí òun náà ó bísí pẹ̀lú nǹkan kan ni kátópẹ́ ni tẹ́rì rẹ pé tó mọ ti ṣe nu ayé. منهم كواحد. Kódà ká wà nù ilé wa ká máa sùn ká máa gba AC ká máa jẹun ká máa sùn ká máa jẹun ká tó jẹun àbí ká tó jẹun lẹ́yìn ìgbà tá a bá jẹun tán ìsinmi kan náà nù ni. الناس ألف منهم كواحد وواحد كالألف أمر أنا Ẹni tó jẹun kó tó jẹun وواحد àbọ̀ jẹun lẹ́yìn ìgbà tó jẹun tán. كالألف أمر أنا. Nǹkan kan lòun náà ń ṣe òun ó sì bísí ni. Kí kálukú wá dúró látàárọ̀ títí di ìwòyí. Ìwà kan lẹ ní o ìwà tẹ ẹ níhùn ẹ dákun ẹ mọ́ fi ilẹ̀. Gbogbo ẹni tó wà láàyè yìí alifun منهم كواحد. ẹlòmíì wọ́n máa pọ̀ ni àmọ́ ní tí èèyàn kan ó ṣe èèyàn 1000 ó máa wá dààmú káàkiri lórí rẹ̀. ألف منهم كواحد. Támú 1000 yẹn á ṣe pé òsì ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí wọ́n pọ̀ tí wọ́n yanjú tákàpọ̀ lásán bí ìdun èrò lásán ni wọ́n kì í ṣe èèyàn ló pọ̀ bíbà yìí o. ألف منهم كواحد وواحد وواحد كالألف أمر أنا. Àwọn kọ̀ọ̀kan tí ń bẹ láàyè yìí èèyàn kan bí 1000 ni wọ́n o. وواحد Èèyàn kan bí 1 billion ni wọ́n. Ìwà lẹ́ni lẹ́fi arrest wọn o. ألف أمر أنا. Báwo mo ṣe fẹ́ ṣe tí ń fi wá sọ fún Awoshifila pé ìráyè lọ́jọ́ tí ń ṣe nǹkan oríire láéláé Awoshifila ò jẹ́ bẹ́ẹ̀ nítorí pé kálukú dáàyè yìí nù ìwà òun náà ni kẹ́ ẹ má wà fílẹ̀ o. Ẹ má torí pé ti arrive kẹ́ fi wálẹ̀ o pé a kò sí nǹkan kan mọ́. Gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó lókè tó wálẹ̀ ó fi wàálẹ̀ ni. Gbogbo ẹni tẹ́ ẹ bá rí kó ní kò ní mọ́ ó fi wàálẹ̀ ni. Gbogbo ẹni ẹ bá rí kó lókìkí kò wá lókìkí mọ́ ó fi wàálẹ̀ ni. Ó sì mọ bọ̀ tó mọ̀ fi kaná ọwọ́ kí wa. A sì mọ bọ̀ wá tó kàn máa gẹ́gẹ́ ẹ̀pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn ta ni ẹ̀pẹ̀lẹ́ ń bẹ̀ wọn akọ́sẹ̀ ní tó ní ká pẹ̀lẹ́ ìwọ ní kò pẹ̀lẹ́ torí tí wọ́n níta-fi kíyàn pẹ̀lẹ́ ti ń bẹ lára rẹ̀ lọ́ọ́ fi ìgbéraga kalẹ̀ kò sẹ́ni tó fáyìn tó tòlótòló nú àwọn ẹyẹ ẹ rí i pé tòlótòló ó fáyìn dáadáa ó ní packaging ó ruga yóò wá da ìyá rẹ̀ yóò da ìyẹ́ rẹ̀ lẹ̀ ayé ò rí i pé tòlótòló fáyìn ìgbéraga ló ní lọ́lọ́run fi gbọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ ni àmọ́ ńgbà tí pákéjì ti pọ̀ jù ìgbéraga ti pọ̀ jù ọlọ́run gbọ́rọ̀ lẹ́nu tòlótòló kò rọrọ̀ sọ mọ́ Alhaja Awoshifila ìwà ni ẹ lọ ní o ìwà tẹ́ ti níhun ẹ dákun torí ọlọ́run ẹ tún múra sí ẹ tún tẹra mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà yín àyìn wọ́n ń sanwó kan tó rí wọn ni gbogbo wọn wá ń wọlé lọ́fẹ̀ẹ́ lófò nítorí Awoshifila 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 gbogbo Ìlọrin nísìnyí
ariwo Awoshifila ni wọ́n ń pa ìwà lẹ́ni o èmi èsì fọ́fẹ́ ni tí o báyìí tí lówó wàláhì kò lówó dé àmọ́ ìwà ń bẹ má ì tí ì fọ́ fún ẹni tó wá ga tó wá níwà òun ni ẹ fọ́ fún gíga ti dé Ọlọ́run wá ní kí gíga yẹn gba ìwà lọ́wọ́ yín ní tó jẹ́ kí kálukú fọ́ fún yín nù kí gbogbo olórí ire tí ń bẹ láàyè kó nà ká àtáyá sí alhaja wa Mu'inat Awoshifila èyí tẹ́ ẹ ṣe yìí má ṣe léyìí láṣẹ mọ́tẹ́ fi dágbére fáyé Àmín. kó báwọn kó lè sáámi wá gbowó ọkọ̀ kó máa lọlé Àmín. dákun sáámi kó rìn lẹ́ dáadáa. Àmín. ẹlòmíì ti jẹun àtúwá ni o sáámi fẹ́ni tó ní oró oúnjẹ tèmi jẹ ó lè sáámi kó rìn lẹ́ dáadáa. Àmín. ẹnìkan àtayá sí alhaja wa Mu'inat Awoshifila èyí tẹ́ ẹ ṣe lénìí fọ́tò yín tó dáa jù lénìí má jẹ́ á lò fún rest in peace. Àmín. alibarikola àwọn ẹni Ọlọ́run Àmín. kankan lè dá ṣe tí ò ní ṣe mí mọ́ ẹ wo Afọlábí ó ṣe bẹ́ẹ̀ dè ní Murphy Afọlábí ó ṣe bẹ́ẹ̀ dè bíi bó ni wọ́n ti sọ ó ṣe bẹ́ẹ̀ dè ìjọ karùn-ún tọ̀ ó ṣe bẹ́ẹ̀ dè fọ́tò tí ó pòsì tó fi ṣe bẹ́ẹ̀ dè làwọn èèyàn ń lò fún rest in peace rẹ̀ jù irú ẹ̀ ò ní jẹ́ tiyín láéláé. Àmín. gbogbo ẹni tí ò fẹ́ kán lo fọ́tò rẹ̀ tó dáa jù fún rest in peace kó sáámi kó gùnkè dáadáa. Àmín. gbígbàdúrà ń bẹ ń bi ẹni tí ń bá ń dúró kì í á máa ń wọ́kùn ún dání. bó o bá fẹ́ kí àdúrà rẹ gbà dákun torí Ọlọ́run tó bá wọn kọ́ Ọlọ́run ju ọ lọ ò ju Ọlọ́run lọ ìka àtáyà rẹ bá wa nà kó wá jẹ́ ó jásí kórì ìdúró lo wà tó fi nà sí alhaja wa Mu'inat Awoshifila tó bá mọ̀ wípé Ọlọ́run ju ọ lọ ni o gbogbo wọn tó bá ju Ọlọ́run lọ ayọ̀ǹda rẹ kó jòkó àmọ́ tó bá mọ̀ pé Ọlọ́run ju ọ lọ dákun dìde kó wá nà ìka àtáyà rẹ sí alhaja wa Mu'inat Awoshifila alhaja Mu'inat ẹ máa wo àárín ọwọ́ yín pàǹkan rẹ kan ò lè rí parẹ́ ntọ́lọ́ nǹkan ọmọ yín lẹ̀ ń jẹ́ yìí ẹ lo ayé aláyé ẹ lo ìràwọ̀ oníràwọ̀ ìràwọ̀ tí yín lẹ̀ ń lo múlẹ̀ àkù lẹ́lòmíì and lẹ́lòmíì Ọlọ́run ní ẹ mọ ríràwọ̀ yín lò ẹ lò kalẹ̀. Àmín. gbogbo wọn tó bá sami ó rí ìràwọ̀ tiẹ̀ náà lò kalẹ̀. Àmín. nínú àtẹ̀yìn náà odidi kan láṣẹ gbogbo ẹni tóhùn rẹ bá ga jù kó tó kúrò láàyè kírẹ́dìtì alájì tó gbárù ẹ̀ rí Ọlọ́run ó bá tì í ránṣẹ́ sí ọ. Àmín. bisimilahi inna atoyinaka. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. ìwọ náà wàá dà níyàn bó ṣe wà lórí ìdúró yẹn tọrọ tó bá ń fẹ́. dàníyàn. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إنا أعطينا على وفور آياتنا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو سبحان الأبتر. ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. ama lọ sọ́dọ̀ alájà wa Aminatu òbí rere straight away. lẹ́yìn alájà Aminatu òbí rere ó kó èèyàn méjì. Thank you.